Àṣà Yorùbá TV, ètò tó gbàṣà Yorùbá lárugẹ. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àṣà Yorùbá TV jákèjádò gbogbo àgbáńlá ayé. A ti wà níbi ayẹyẹ ọdún ẹgbẹ́ káàkiri gbogbo àgbáyé. Ibẹ̀ la wà báyìí ní Gbẹrẹfu ní ìlú Badagry. A ti sọ fún yín pé gbogbo bí ètò náà bá ṣe ń lọ lájẹ́ kí ẹ máa mọ̀. Ní báyìí nínú àwọn tó jẹ́ ọba tuntun tí wọ́n jẹ lónìí, àwọn la wà pẹ̀lú wọn báyìí. Ẹ jẹ́ ká súnmọ́ wọn ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Kábíyèsí, a fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn èèyàn tó ń wò yín jákèjádò àgbáńlá ayé àti oyè tuntun tẹ́ ẹ jẹ lónìí. Orúkọ mi ni Agboola Awógbèmí Ifásànmí ọmọ Alọ́. Alọ́ ni orúkọ bàbá tó bí mi lọ́mọ. Ṣùgbọ́n èmi ni mò ń jẹ́ Agboola Awógbèmí Ifásànmí. Tí mo ṣẹ̀ṣẹ̀ jẹ́, tí a ṣẹ̀ṣẹ̀ fi mí jẹ olú ìṣẹ̀ṣe fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ ṣé bàbá. Ǹjẹ́ ẹ lè bá wa sọ fún àwọn èèyàn tó ń gbọ́ wa tí wọ́n ń wò wá kókó nǹkan tó gbé wa débi pàtó lọ́jọ́ tòní? Ìṣẹ̀ṣe làgbà nínú gbogbo ohun téèyàn ń ṣe láyé. Ọdún ìṣẹ̀ṣe, ọdún ẹgbẹ́ lágbàáyé ni wọ́n ń ṣe lọ́wọ́. Gbogbo ènìyàn gbogbo ọmọ tá a bá bí láyé ló ní ẹgbẹ́ tó bá wáyé. Gbogbo ènìyàn tó wáyé ló ní ìpọ̀nrí ẹ̀. Ìpọ̀nrí ẹni lẹ́gbẹ́ ẹni, ẹgbẹ́ ẹni náà sì ní ayé ẹni. Tí ọmọ kékeré méjì tí wọ́n bá ń jà, tí ẹnìkan bá rí i pé a ní ṣé òun ṣẹgbẹ́ ẹni, ẹni pé olúkúlùkù ló mọ̀ pé òun ní ẹgbẹ́. So gbogbo ènìyàn tó wà láyé òní gangan ní àìsùn ọdún ẹgbẹ́, ọ̀la ní ojú ọdún ẹgbẹ́ lágbàáyé, gbogbo àgbáyé ni o. So ní orílẹ̀-èdè Nàìjíríà ibi tí a ti ń ṣe àjọ̀dún tàbí àyájọ́ ọdún ẹgbẹ́, òun ni Gbẹrẹfun, etí òkun Gbẹrẹfun nítòsí Sẹ̀mẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ibẹ̀ la wà báyìí tá a ti ń sọ̀rọ̀ yìí. A wà ní ààfin bàbá wa apàṣẹ òrìṣà. A wà ní pálásì wọn báyìí lọ́wọ́lọ́wọ́. Ibẹ̀ ni ẹ ti ń bá mi sọ̀rọ̀ yìí. So ibẹ̀ ni gbogbo wa káàkiri ti péjọpọ̀ láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé láti ṣe ọdún ẹgbẹ́ àgbáyé. Ẹ ṣeun. Eléyìí tí ẹ fi ń yé mi ni wípé kò sí ẹni tó wà tí ò ní ẹgbẹ́. Kò sí o. Àmọ́ bàbá, kí ni àǹfààní ẹgbẹ́ níní yìí? Kí ló ní ṣe nínú ìṣẹ̀dá ọmọ èèyàn? Nígbà tí ìsìn bẹ̀rẹ̀ sí wọ ilẹ̀ Áfíríkà, ilẹ̀ adúláwọ̀, ìgbà yẹn ni àwọn èèyàn mọ rírì ohun tí ẹgbẹ́ jẹ́. ọmọ kan mìíràn wà tó jẹ́ pé ẹgbẹ́ tí ó máa la ilé wọn ẹnìkan ló bí. Bóyá nítorí pé wọ́n rí ọ̀nà ìgbàṣẹ́ ọmọ yẹn, bóyá tí wọ́n bá sọ̀rọ̀ á tètè rántí ju ẹgbẹ́ ẹ lọ, bóyá tí wọ́n bá ń ṣe nǹkan kan á lè ṣe fẹ́ ju ẹgbẹ́ ẹ lọ, bóyá nígbà míì kò réèyàn tí ó fẹ́ bá sọ̀rọ̀, bóyá ìgbẹ́ ìgànnà ló ti ń sọ̀rọ̀, wọ́n á ní ó lẹ́gbẹ́, bóyá òjìji lórí, wọ́n á ní ẹgbẹ́ ẹ̀, wọ́n á wá gbé lọ sí ṣọ́ọ̀ṣì, wọ́n á bẹ̀rẹ̀ sí kù nígbàlẹ̀, èyí tí wọ́n á ya bíléèdì lójú, èyí tí wọ́n á ṣe nítorí pé wọ́n á béèrè pé kí ni sábàbí ohun tọ́mọ yẹn ń ṣe. Ọmọ tí ó ní ẹgbẹ́ tó máa la ilé yẹn, ẹlòmíì wọ́n ti fi ìgbálẹ̀, wọ́n ti fi lù ú. Bóyá ọmọ tó yẹ kí ẹgbẹ́ omi ni wọ́n máa bù sí lára ni, bóyá ẹgbẹ́ míì, bóyá omi ni yóò máa mu, bóyá epo pupa ni wọ́n máa fún, ìmí ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni yóò máa jẹ, ìmí àgbọn ni yóò máa jẹ, ìmí ẹyin ni yóò máa jẹ, ìmí adìyẹ ni yóò máa jẹ. Ohun tẹ́gbẹ́ ń béèrè fún nìyẹn tí ẹgbẹ́ yẹn á fi máa bù sílé yẹn. Ìgbà tí wọ́n bá ti gbé lọ sí ṣọ́ọ̀ṣì kan tàbí ibì kan léèsì kan, tí wọ́n bá ti lù ú ní igi lórí, tí wọ́n bá ti lù ú nígbàlẹ̀, ohun tí ó yẹ kó wúlò fọ́mọ yẹn tàbí tó máa wúlò fún gbogbo ìdílé yẹn, ọmọ yẹn ò ní lè ṣe mọ́. Ìgbà tó bá yá, irú ọmọ yẹn tó bá dàgbà tó bá lọ́kọ, wọ́n á ní kò lórí ọkọ, wọn ò ní mọ̀ ta ló gba ọkọ lọ́wọ́ ẹ̀. Ìgbà tó bá yá, ilé yẹn wá ní wọ́n ṣe ń ṣiṣẹ́ kan, bóyá bàbá ló ti níṣẹ́ tẹ́lẹ̀ tó bọ́ lọ́wọ́ ẹ̀, bóyá ìyá ni tó bọ́ lọ́wọ́ ẹ̀, wọ́n á ní báwọn ṣe ṣiṣẹ́ àwọn ọmọ. Ó lè jẹ́ ni ẹlẹ́ni tó kọjá nínú ilé yẹn ni wọ́n á pè lájẹ́ pé òun gbàṣẹ́, láìsí mọ̀ pé àwọn gangan làwọn gbàṣẹ́, nítorí pé ẹni tí ó mú kí ọ̀nà wọn tọ́ ni wọ́n ti lù nígbàlẹ̀ nílé wọn yìí. So kò sẹ́ni tí ò lẹ́gbẹ́. Ẹgbẹ́ omi wà,
ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ wà, ẹgbẹ́ ìgànná wà, ẹgbẹ́ òkè wà, ẹgbẹ́ tó yẹ pé aṣọ funfun ló wà, ẹgbẹ́ aṣọ pupa wà, ẹgbẹ́ aṣọ dúdú wà. Oríṣiríṣi ni àwọn ẹgbẹ́ yẹn, oríṣiríṣi ni ohun tí ẹnì kọ̀ọ̀kan máa ń fẹ́. So bí oúnjẹ ṣe wù wá tó yẹ pé kí lóúnjẹ tó fẹ́ràn sí, bẹ́ẹ̀ náà ni olúkúlùkù ní àwọn apá ibi. Ṣé rí ọ̀rọ̀ ẹgbẹ́ tí mo ń sọ yìí, àwọn tí wọ́n jẹ́ onífá tí wọ́n máa ń dáfá wọ́n mọ rírì tí mo ń sọ. Tá a bá dáfá fẹ́nìkan tàbí ó tẹ fá, yóò ní odù tí ẹnìyẹn bá jáde ẹsẹ̀ ń ta yé ẹ̀. Kódà nínú àwọn ọmọ míì tí wọ́n bá jẹ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n bá dáfá, wọ́n sọ pé ẹ jẹ́ kó lọ máa bọ ẹgbẹ́. Inú ẹgbẹ́ yẹn ètò bá máa bọ́ ń bẹ̀, ẹlòmíì wá ní kó lọ máa bọ orí. So èyí tí wọ́n bá ní kí ẹnìyẹn ṣe náà ló máa ṣe. Nǹkan á sì rọ̀ wọ́n lọ́rùn ju pé kéèyàn máa fi orí lugi kó máa forí lu ọ̀pẹ lọ. Ẹ ṣé bàbá, nínú ọ̀rọ̀ yín ẹ jẹ́ ká mọ̀ wípé oríṣiríṣi ẹgbẹ́ ló wà. Bẹ́ẹ̀ni. Èyí tí ó jẹ́ ti ọ̀gẹ̀dẹ̀ wà, ti ẹgbẹ́ ògiri wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a rí wípé akọ eléyìí ní àpapọ̀ gbogbo ohun tí ń jẹ́ ẹgbẹ́ lágbàáyé òun là ń ṣe. Nígbà tí àwọn ẹgbẹ́ yìí wá yà ní ọ̀tọ̀ọ̀tọ̀, kí wá ló dé tó fi jẹ́ wípé gbogbo ẹ̀ la wá kó pọ̀ tó fi di wípé à ń wá sí etí òkun bí? Àbí ṣé gbogbo ẹgbẹ́ ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ omi ni? Ẹgbẹ́, gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ ló máa ní ohun kan tàbí méjì. Ṣùgbọ́n gbogbo ènìyàn tó bá ti ń mí ló ní nǹkan kan náà tó pa wọ́n pọ̀ láyé, òun lomi. Kò sẹ́ni tí Yorùbá sọ wípé kò sẹ́ni tá a dé ìdí ẹ̀ tá a bá ìmí, kò sẹ́ni tá a dé ìdí ẹ̀ tá a bá ìkun, kò sì sí odò tá a dé tá a bá àbàtà, kò sẹ́ni tá a bínú obìnrin tí ò lómi lára. So kò wá sí ẹgbẹ́ tá a wá sọ pé ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ ni, ṣé ẹ̀sà ọ̀gẹ̀dẹ̀ ní ọgbẹ́ kó má sòjì ni? Èyí ò lómi. So ìkórìtà gbogbo ẹgbẹ́ pátápátá omi ni. Ìlú fi jẹ́ pé gbogbo ẹgbẹ́ pátá ẹ rí i pé èrò ti pọ̀ nídìí òkun báyìí. Ó kù dẹ̀ sí ẹni tó máa kọ́sàn wá, tó máa kọ́gẹ̀dẹ̀ wá, tó máa kẹ́yẹlé wá, tó máa kádìyẹ wá, ẹni tó máa gbé màálù wá. Inú òkun ni wọ́n máa fi wẹ̀ sí. Pẹ̀tọ́ omi ara àwọn o, ẹ̀jẹ̀ ara àwọn o, tìyàwó o, tìran wọn o, èyí tí wọ́n ti bí o, àti èyí tí bí o. Ìdí ni pé bí gbogbo wa tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ẹ̀gbẹ́ òkun yẹn ṣe dúpẹ́. Gbogbo omi tó bá wájú ọkọ̀ sókun òkun ò lè kún o. Kò sọ́jọ́ tí òkun máa kúrò ńbẹ̀. So báwa bá lọ, tó bá tásìkò tá a bá lọ tán, òkun á wà ńbẹ̀, á máa rántí wa pé àwọn kan ti wá bírí. So ẹgbẹ́ yẹn á sì ṣe kí ni? Á sì tẹ̀síwájú. So yẹn ló fi jẹ́ pé àgbáríjọ gbogbo wa la máa sábà wá sókun láti parí àjọ̀dún ẹgbẹ́ sí òkun, nítorí pé gbogbo omi ló ń wọ́jọ sókun tó kun òkun. Ibi òkun wà lókun ló máa ń wà títí ayé tí ẹgbàágbèje yẹn á lọ tí wọ́n á tún bọ̀. Ẹ ṣeun. Ìbéèrè tí mo tún fẹ́ béèrè ni wípé ní òní tó jẹ́ àìsùn fún ọdún tí ọ̀la sì jẹ́ ọjọ́ ojú ẹgbẹ́ gangan, kí ni àwọn nǹkan tí ó wà nílẹ̀ tó jẹ́ pé bóyá bí àwọn ètùtù kan sí kejì tí a máa ṣe, torí wọ́n ní ètùtù náà ló máa ń jẹ́ kí ìlú túbà kó túṣẹ. Ajagun náà wà ńbẹ̀ tá a fẹ́ fún ní ohun tó máa gbà. Ìyálòdì náà wà ńbẹ̀ tá a máa fún ní tó máa gbà. Ajé wà ńbẹ̀ tá a máa fún ní tó gbà. Èṣù wà ńbẹ̀ tá a máa fún ní tó gbà. Alálẹ̀ wà ńbẹ̀ tá a máa fún ní tó máa gbà. Lẹ́yìn náà ẹ rí i pé kò sẹ́ni tó bímọ láyé ẹ̀. Ìbá ṣòyìnbó o, ìbá ṣèyàn dúdú o, èdè tó wù kó máa sọ. Nígbà tó bá bí ọmọ kékeré yẹn, nǹkan ìṣeré ló máa kọ́kọ́ fún. Nínú ẹ̀ ní dọ̀mí wà tí Yorùbá ń pè ní, tí a máa ń sábà ń pè ní bèbí. Àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n á fún, wọ́n á ní ẹ̀fún ní pet. Ẹlòmíì á ṣe ní ṣètè ewúrẹ́, ẹlòmíì á ṣe ní ṣètè ènìyàn. Àwọn kan tẹ̀ máa nígbà tí àwọn kan ò lówó, wọ́n mú ọmọ láǹgìdì. Kí ni mo pè é? Ọmọ láǹgìdì. Wọ́n máa gbé pọ̀nyìn tí ìsunkún ọmú. So àpapọ̀ gbogbo ìbáṣe bèbí ọkùnrin, ìbáṣe
bèbí obìnrin ìbá ṣe ọmọlángidi tó fi hàn wípé gbogbo ohun tí ọmọ kéékèèké fi ń ṣeré nínú ẹgbẹ́ wọ́n pè ní kórì. Ó wà nínú ohun tí gbogbo ìpínlẹ̀ àti gbogbo orílẹ̀-èdè kọ̀ọ̀kan tí ọmọ kéékèèké wọn tí ọmọdé wọn fi ń ṣeré a máa kó wá a máa ṣọdún ẹ̀ a máa fóun náà ní nǹkan kan. Ìyẹn la fi sọrí gbogbo ọmọ wẹ́wẹ́ tó wà lágbàáyé àti èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí lẹ́ni, èyí tó máa dọba, èyí tó máa jẹ́ gómìnà, èyí tó máa jẹ́ kọmíṣánná, èyí tó máa ṣe ọ̀rá ìsàlẹ́yìn wọn. Ọmọ náà ṣáà ní àbí àṣà máa sọ fún pé báyìí ètò kẹ́mi wọn gún wọ́n lè gbà yí pẹ́ torí pé kò sẹ́ni kankan olúkúlùkù wọn náà ló ní ipa tiwọn. So a máa gbé kórì ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè yìí àti àwọn orílẹ̀‐èdè ṣe ti rí pé àwọn ará Benin Republic àwọn Kútọ̀nù gbogbo wọn ló ti dé báyìí. So gbogbo wa la máa gbé kórì jó lẹ́yìn ìgbà tá a bá ṣe ètùtù tó yẹ fún àwọn tí mo kọ́ mẹ́nu kan Ajágùnná ní Ìyálóde ní Èṣù ní Ògún ní Alálẹ̀ ní àwa gbé kórì jó. Ìyẹn ni ohun tí ó jẹ́ àwòfíhàn ẹgbẹ́. Ẹ ṣeun. Ìbéèrè tó tún kàn tí mo fẹ́ béèrè ni wípé a rí wípé nígbà tí a bá dé etí òkun àwọn èèyàn mú ẹyẹlé funfun wọ́n mú lọ́wọ́ tó má sì débẹ̀ wọ́n sọ lẹ̀ síbẹ̀. Kí ni ìtumọ̀ eléyìí afẹ́kẹ́ láyé wa? Kò sẹ́ni tí a béèrè lọ́wọ́ ẹ̀ tí ò ní sọ ohun tí ẹyẹlé túmọ̀ sí. Kódà àwọn èèyàn máa kọ́ lórin wá ní tọ̀túntòsì ni ẹyẹlé fi ń kórè wọlé àbí. Ẹyẹlé gan fúnra ẹ̀ ní pàtàkì ẹyẹlé funfun àmì àlàáfíà ló túmọ̀ sí. Ẹyẹlé funfun àmì kíni àlàáfíà. Tá bá tún wá rí òkun bó ṣe wà yẹn kì í gbàdọ̀tí mọ́ra. Ṣẹ́rí gbogbo ẹyẹlé yẹn pátápátá ni tá bá ti sọ fún olókun lolókun máa gbé lọ. Ìdí ni pé nígbà tí àwọn nǹkan bá gbára ilẹ̀ nílé ìsìn wọn tó bá gbàdúrà àwọn apariwo tó wá gbà pé ariwo lọ́lọ́run fi ń gbọ́rọ̀. Ó ti gbogbo ọ̀nà tí Ọlọ́run fi ń gbọ́rọ̀ ó wà. So ẹyẹlé jẹ́ ọ̀kan nínú ẹran abìyẹ́ pàtàkì tí ó ní ìtumọ̀ pàtàkì nínú ìṣẹ̀dá. Kì í ṣe àsìkò wa nìkan o. Ní àwọn ìwé mímọ́ ìsìn míì gan nígbà tí wọ́n bá bí ọmọ wọ́n á mú ẹyẹlé lọ sí tẹ́ḿpìlì láti sọ orúkọ ẹ̀. Ṣùgbọ́n eléyìí kì í ṣe pé a fẹ́ sọ ọmọ lórúkọ ṣùgbọ́n kí àlàáfíà ìdẹ̀ra bá lè bá ìyàwó wa àwa fúnra wa ọmọ wa ìdílé tá a ti wá àwọn ìran tó ń bọ̀ èyí tá a mọ̀ nínú àwọn ìran wa àti tá a mọ̀ nínú wa ni a máa fi ṣe àdúrà yẹn sí òkun. So ìtura á sì wà bẹ́ẹ̀ ni. Ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín. Gẹ́gẹ́ bí olóyè tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ tí àwa nígbàgbọ́ pé àṣẹ ti gorí ahọ́n afẹ́kẹ́ bá wa ṣàdúrà fún gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá àti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ẹnu àṣẹ tẹ́ fi joyè yìí. Mo ṣàdúrà fún gbogbo àwọn ọmọ adúláwọ̀ kì í ṣe Nàìjíríà nìkan. Gbogbo àwọn ọmọ adúláwọ̀ níbikíbi tó bá wà tí wọ́n wà káàkiri àgbáyé àti àwọn tí kì í ṣe adúláwọ̀ tí wọ́n ní ìfẹ́ sí ohun tí ó jẹ́ ìṣẹ̀ṣe tó jẹ́ tiwantiwa tí wọ́n fẹ́ kí ìran tiwa náà ó parun tàbí kí ìran tiwa kan jẹ́ ewé lásán tá a máa fi pọ́n nǹkan tá a sì sọ sígbó nígbà tí ẹlẹ́kọ̀ọ́ bá jẹ̀kọ́ tán tàbí tó yẹn bá jẹun tán. So a fẹ́ kí mo fẹ́ ṣàdúrà pé inú tí wọ́n ní yẹn tàbí ẹ̀mí tí wọ́n ní yẹn Ọlọ́run á wo ẹ̀mí tí wọ́n ní á fi tú ilé àti ọ̀nà tí wọ́n ṣe. Ẹ̀mí wọn á gùn. Àwọn tó nílẹ̀ káwa tó dáyé àtàwọn tó nílẹ̀ nígbà tá a bá ṣe tán wọ́n á ṣègbè lẹ́yìn wọn. Àwọn irúnmọlẹ̀ olùkọ̀tún àti tòsè tá a rí àti tá a rí wọ́n á ṣe légbè lẹ́yìn wọn. Ilé wọn á rójú ọ̀nà wọn á rójú ìṣẹ̀ṣe á gbè wọ́n nítorí pé ìṣẹ̀ṣe làgbà. Owó náà fi ń ṣayé ìwà náà sì fi ń ṣe òde ọ̀run. Owó tí wọ́n á fi ṣe ayé gbogbo àwọn ọmọ adúláwọ̀ àti gbogbo àwọn tí kì í ṣe ọmọ adúláwọ̀ tí wọ́n nífẹ̀ẹ́ nù ìṣẹ̀ṣe
owó ò ní tán lọ́wọ́ wọn o tí wọ́n bá sì wá ń ná owó yẹn ìná wọn ò ní tán owó o èyí tó ń wọ́ máa rọ́mọ o èyí tó ń wá yàrá ya èyí tí ò tí kọ́lé á kọ́ èyí tó ti kọ́ kò ní wó èyí tí ilé ẹ̀ ti dàrú ilé á tó padà o èyí tí ò tí ì nílé á nílé o torí ọ̀tọ̀ ni ká bímọ ọ̀tọ̀ ni ká nílé o méjèèjì àwọn tó bá ń wá wọn á ní o àwọn tó ti ní méjèèjì kò ní bàjẹ́ o nínú gbogbo ìrìn àjò àti làkàkà wa ẹnìkọ̀ọ̀kan wa àtọmọdé àtàgbà olúkúlùkù wọn á rìnà kọ́ré o àkòyà ibi o mo ṣe wí ló máa rí o àríbi àṣẹ bẹ́ẹ̀ o torí pé bẹ́ẹ̀ liwúrẹ́ ń ké o bẹ́ẹ̀ làgùtàn ń ké màálù tó ní àṣẹ àlọ́ bẹ́ẹ̀ náà ló ń ké o àríbi àṣẹ bẹ́ẹ̀ o àṣẹ ń tẹ̀dùmàrè. a dúpẹ́ pé ẹ ti bá wa wúre fún gbogbo ọmọ adúláwọ̀ ṣùgbọ́n léyìí tó kàn sìn kì í ṣe adúláwọ̀ nìkan tí mo fẹ́ kẹ́ bá wa ṣe nísìn òun náà ní ìmọ̀ràn fún gbogbo èèyàn káàkiri àgbáyé torí gbogbo àgbáyé ló ní ìṣẹ̀ṣe kì í ṣe aláwọ̀ dúdú nìkan ló ní a fẹ́ kẹ́ bá wa gba àwọn èèyàn wa nímọ̀ràn kan yé sá níbi nǹkan tá a dáyé bá. mo fẹ́ gba gbogbo wa tá a létí torí nínú ìwé àwọn kan tó jẹ́ ìwé máa ń sìn wọ́n ní ẹni tí ó bá ní etí kó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún jọ. ṣe rí wọ́n fo igi fọ́ nìkan lórí ní Canada wọ́n pẹ̀ nìkan sí Italy wọ́n fọ́ àwọn kan lórí ní South Africa wọ́n ṣe ojú kòkòrò àtòlè ní kì í ṣe pé báyọ̀ fọ́lé ìtọ́lọ̀ ń dá fún olúkúlùkù wa ó tó wà. mo wá ń bẹ gbogbo wa wípé ká gbìyànjú ká ronú wípé ohun tá a ní nílẹ̀ wa ó tó wa. ẹ jẹ́ kí n mú gbogbo ohun tá a gbàgbọ́ wá. ẹnìkan jẹ́ lẹ́sìn mùsùlùmí tó bá jẹ́ pé tòótọ́ ẹni jẹ́ lẹ́sìn mùsùlùmí ó ń kí wákàtí tó ń sọ pé mùsùlùmí òdodo ni tẹ́ bá wo wájú orí ẹ̀ á lápàdé ẹ̀ ibo ló ń forí dó ilẹ̀. bẹ́ẹ̀nìkan bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó bá pàtẹ́wọ́ ní ṣọ́ọ̀ṣì tínú ẹ̀ bá dún á lóun gbára yílẹ̀ fọlọ́hun ibo ló ń fara yí ilẹ̀. ṣùgbọ́n àwọn méjèèjì yẹn wọ́n ń fúnlẹ̀ ní nǹkan kan. àwa oníṣẹ̀ṣe ni a máa ń fúnlẹ̀ ní nǹkan kan. bẹ́ẹ̀ bá dún ṣẹ̀ṣe gidi tẹ́ bá gbéyàn fún tẹ́ gbámọ̀là fún kó tó jẹ pé ó jẹ àkọ́kọ́ yánlẹ̀. bẹ́ẹ̀ bá fún lọ́tí òun lẹ pọ́n lé tẹ́ fún lọ́tí o á ṣẹ́ sílẹ̀. bẹ́ẹ̀ bá fún ní aṣọ á fọṣàn lílẹ̀ lẹ̀. bí ẹnìkan bá gbà pé lágbájá o bóyá wọ́n fẹ́ pààrọ̀ egbògi ilẹ̀ Yorùbá ni ẹnìkan wọ́n pé ọmọ kékeré lòun ó ṣe kẹ́ni pé òun fẹ́ fún lóògùn ìdàgbà jù lọ dípò tó fi lé lọ́wọ́ á fi lẹ́ẹ̀lẹ̀ pé bàbá kí ni yẹn rèé sà kábíyèsí òun rèé o á fi sílẹ̀ ẹ̀lẹ̀ láti mọ̀ pé òun kéré sẹ́ni tó máa fi nǹkan lé lọ́wọ́ ìgbàgbọ́ nínú ilẹ̀ ẹ̀lẹ̀ nìyẹn. ẹ wá wo ọ̀ràn ìlera bẹ́ẹ̀ni kan bá ṣàìsàn tó pàtẹ́wọ́ tó gbé lọ sí ṣọ́ọ̀ṣì tó fún lóròró mu títí tó gbé lọ sí ilé ìwòsàn tòyìnbó tó ń gbé lábẹ́rẹ́ wọn ni ẹ lọ fẹsẹ̀ létọ̀ kí ṣe pé wọ́n fẹ́ lọ gbé sẹ́yìnsẹ̀ ìgànnà lé wọn o. ihun tí wọ́n filẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ yẹn náà ni ìgbà tó bá máa wá lọ tó máa wà bọ̀ ó lè jẹ́ pé ewé làpálàpá ni wọ́n máa gbósómi fún ẹni wọ́n ti ń gbé ká tó sì wà lẹ́yìnkùlé ilé ẹ̀ ṣùgbọ́n wọ́n ní kí wọ́n má lò nǹkan dúdú o ṣùgbọ́n àkóbá tí a ń fi èdè yẹn kó bá ara wa òun ló bá wa dé orí ọ̀rọ̀ ìsìn òun ló bá dé orí ọ̀rọ̀ ìlera òun ló bá lórí ọ̀rọ̀ iṣẹ́. fún àpẹẹrẹ balẹ̀balẹ̀ bóyìnbó àti èèyàn dúdú bá wà lókùnkùn tó bá tanná kí ló gìgì á mú jáde ṣé pupa ni yóò mú jáde ni àtòyìnbó àti èèyàn dúdú ògìgì wa dúdú ni o láti fi hàn wípé ihun tí àwọn ènìyàn dúdú ní àwọn adúláwọ̀ ní òun lọ́lọ́run fi ọwọ́ sí. tẹ́ bá wá wo àwọn orílẹ̀-èdè tí wọ́n lámìlaka tí wọ́n lajú tí wọ́n tá a gbé lárugẹ ẹ lọ wo ìtàn wọn dáadáa ọ̀dọ̀ wa ni wọ́n ti kó gbogbo ohun tí wọ́n jí lọ ni wọ́n wá ń fún ní kọ̀ọ̀kan ni wọ́n ń lò fún wa àwa náà wá lọ ń ṣerú nínú nǹkan wa tá a ní. nítorí náà
gbogbo wa tá a kàwé tá a mọ̀wé àtàwọn tá a tún kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká padà sí nǹkan wa nítorí ọ̀la. ọ̀kan nínú àwọn òǹkọ̀wé tí ó jẹ́ òǹkọ̀wé tó mọ̀ nípa ọjọ́ ọ̀la ó ní kí orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó lè dá dúró, kí orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó lè sọ wípé àwọn lómìnira, àyàfi bí wọ́n bá dúró lórí tí wọ́n ní kí wọ́n lè tọ́jú ẹ̀ pamọ́ fún ọjọ́ ọ̀la. Unless a nation preserve the past for future, that nation can never stand. àyàfi bí orílẹ̀-èdè kan bá lè dá nǹkan àná dúró fún ọjọ́ ọ̀la. bàbá mo ń sọ fún ọmọ Nàìjíríà, mo sọ fún àwọn tó ti Benin Republic wá, mo sọ fún àwọn tó ń gbọ́ mi wípé kí ni nǹkan àtijọ́ orílẹ̀-èdè yín tẹ́ ń dá dúró dọ̀là báyìí lẹ́ẹ̀sí bá a fi gbogbo ayé ń kófin orílẹ̀-èdè jọ, bá a ní àwọn sẹ́nítọ̀ tó pọ̀, bá a ní gbogbo kí gbogbo ilé kọ̀ọ̀kan máa dá sẹ́nítọ̀ jọ, kí wọ́n máa dá kọmíṣánná jọ, láì jẹ́ pé a ronú lérí kí ni tó ti sọnù tá a fẹ́ dá dúró fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè ò ní dúró. agboolé kan kì í dúró láì jẹ́ pé wọ́n mọ rírì nǹkan tó ti sọnù lé wọn. a ti rí inú àwọn tó jẹ́ pastors tí wọ́n tẹ́lómi ti wà lókè òkun fún ọ̀pọ̀ ọdún, tàbádókè òkun a máa ń rí wọn, ẹlòmíì 20 ọdún kò bímọ, wọ́n ti sọ operation, wọ́n ti lo gbogbo ohun tó òyìnbó ń lò fọmọ. ìgbà tó máa ronú ẹ̀ tó bá yá ẹnìkan á wọ̀ pé òòṣà kan wà lẹ́yìn tẹ̀ ń ṣe, ó lè jẹ́ pé Ọ̀ṣun ló máa padà wá sí Nàìjíríà láti bí 21 years tó máa wá bọ̀ tí wọ́n á fún ní àgbomu nídìí Ọ̀ṣun tọ́lẹ̀ aṣọ nínú ẹ̀ láìsọ operation. ìmí wà tó yẹ pé ifá ni wọ́n máa ń bọ́ nílé wọn, ààrẹ tó yẹ pé èmi ti mú wọn ṣọ́ọ̀ṣì tó sọ pé wọ́n ṣe òòṣà kan lé ẹ̀ tó yẹ pé ifá ni ó sì bọ̀ fá, kì í ṣe wọn ní kó sẹ́fá o, kọ́kọ́ lọ nà fá kó lọ bọ̀ fá, ó dẹ̀ bọ̀ fá lẹ́yìn ọdún 14 ó sì lóyún ó bímọ. ẹni ó bá wọn bọ̀ fá ò mọ̀ bóyá nǹkan kan ló torí ẹ̀ àwọn ló wá gbọ́mọ padà wá pé tó ká bá ń sọ lórúkọ ló wá ṣàì ṣàlàyé. àwọn oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n ti fífi ohun tí ó jẹ́ nǹkan àjèjì ba ìdílé àtọjọ́ làwọn jẹ́. Deborah báyìí tàbá ní kí ẹnìkan tó ń jẹ́ Deborah kó wá sọ tùmọ̀ orúkọ ẹ̀ kò mọ́, ẹni tó jẹ́ Gabriel kó wá sọ tùmọ̀ Gabriel kò mọ́. ṣùgbọ́n gbogbo ènìyàn tó gbọ́ Yorùbá ló mọ̀ pé tẹ́nìkan bá sọ mọ̀ ní fún láyọ̀ ó ti mọ ohun tó ní kó fóun. Olúbùnmi ti mọ ohun tó Olúbùnmi ń jẹ́, Agboola àti mọ ohun tó ń jẹ́. ní ẹ̀sìn méjèèjì tá a fi ń sin ara wa lẹ́rú. nítorọ̀ iṣẹ́ ọ̀pọ̀ iṣẹ́ ló wà lórílẹ̀‐èdè Áfíríkà tí ìṣẹ̀ṣe tó ti pèsè fún yàn, ṣùgbọ́n tí àwa fúnra wa máa tẹ̀ mọ́lẹ̀ táwa ló máa ṣe irú ẹ̀ nílùú òyìnbó. ọ̀pọ̀ oògùn là ń rọ́ síkẹ́ látọ̀dọ̀ àwọn òyìnbó báyìí. ìgbàtà bá máa rọ sókè wọ́n ní R&X ẹ àwọn tó bá kàwé díẹ̀ tó wọ̀n nípa pharmacist ni wọ́n máa ń ìtumọ̀ ẹ̀. àti pé oògùn yìí o ẹ lè rí content ẹ̀ àti formula ẹ̀ o is committed to the god of Jupiter. aláìṣèwádìí tán ni o. ó lè jẹ́ pé ifá kan ni wọ́n tẹ̀ sómi tí ẹni ẹ̀ titrate ó dẹ̀ ń bu sígò. tá a bá tẹ ifá náà tá a bá tẹ ifá sí orí omi nísìnyí láì bu nǹkan kan sí láì bu yẹn sí tá a bá tẹ ifá sí tán sọ̀rọ̀ sí wọn kó sínú ike tán bá kó sórí igbá wọn lọ́ra o. ó sì ti wà dọ́là. ẹlòmíì nínú àwọn èèyàn wa ti dolówó láti inú ẹ̀. ẹ jẹ́ ká padà sí nǹkan àtẹ̀yìnwá kò ì tí ì tán o. ẹlòmíì á níbo láti fẹ́ rí ó wà dáadáa tá a bá ti gbé ẹ̀sìn ẹlẹ́sìn rù a máa rí nǹkan tó jẹ́ nǹkan tiwa a máa rí gbà. ẹ̀tún wo ní ìsìn gbogbo ẹni tó bá yóò ṣe ìjọba 35 years ní ọ́fíìsì rú tábà ní kí ni iṣẹ́ a ní I'm a civil servant àbí kí ni servant kì í ṣe ẹrú ni nígbà tí èèyàn bá sìn rú 35 years tí ó dẹ̀ lè gbé páálí tó bá fi sìn rú 35 years tí ó lè gbé fọ́ọ̀mù pé kó máa lò òyìnbó ló fi lé wa lọ́wọ́. ṣùgbọ́n àwọn nǹkan tiwa kì í ṣerú o ó fẹ́ sin ara ẹni o á kí ara ẹ̀ mọ́ ohun tó wà ti lé ẹ̀ á tún béèrè lọ́wọ́ àgbàlagbà kí ló kù. àwọn ọmọ yẹn bóyá orin ni bóyá ewì ni bóyá ìjálá ni bóyá ọ̀ṣun ni nígbà tó bá kínú bọ orin ọ̀ṣun ẹni tí ò gbọ́dọ̀ wá jókòó gbà kọrin fún mi nínú ibi tó ti kọrin
ẹni tó ń kọrin fún ẹ̀mí lè ti bẹ̀ mú kì í ṣe ẹ̀mí gbára yí lẹ́ o tó yẹn pé ohun tó sọ nínú ayé àṣegínni àpàdà ṣùgbọ́n àtẹ́wọ́ la máa pa. àwọn babaláwo àtàwọn olóṣàlá àtàwọn olóṣà ni wọ́n ní tó máa ń ṣe lóru tí wọ́n á laago tí wọ́n á lùlù ṣùgbọ́n báyìí ṣọ́ọ̀ṣì ti gbà ṣóòru lọ́wọ́ àwọn tó ní àwọn olè náà ti ń fi yẹn náà ṣe kíni wọ́n ti ń fi iṣẹ́ ṣe. So ẹ jẹ́ kí gbogbo wa padà sí ìpìlẹ̀ káwa náà bá lè rí nǹkan tọ́jú pamọ́ fún ọjọ́ ọ̀la kí orílẹ̀-èdè wa bá lè dúró. Without a nation preserving the past for future, that nation will never stand. A sọ pé ká má gba nǹkan oní nǹkan mọ́ra ṣùgbọ́n a gbọ́dọ̀ fi nǹkan oníkan rọ́pò tiwa. Ẹ jẹ́ ká wo orílẹ̀-èdè nísìn ṣé nítorí pé nǹkan oníkan ni àwọn èèyàn wọn àmọ́rí nìkan ní mọ́ àyà tó bá jẹ́ ká máa gbé no in Jesus name ẹlẹ́mẹ̀yà ní àwùsù bí láì àbí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n mélòó nínú àwọn oníṣẹ̀ṣe ló sọ pé àwọn ò wá àwùsù bí láì mélòó nínú àwọn oníṣẹ̀ṣe ló sọ pé àwọn ò wá lórúkọ Jésù ṣùgbọ́n lórúkọ Jésù àtàwùsù bí láì ò wá nǹkan ìṣẹ̀ṣe wọ́n sì ń jẹ nǹkan ìṣẹ̀ṣe wọ́n sì mú mi ìṣẹ̀ṣe nígbà tó ní ṣọ́ọ̀ṣì wa máa wẹ̀ á fi ọjọ́ wẹ́ẹ̀sì tó jẹ́ ọjọ́ ayé á ló fi ṣọjọ́ wẹ̀ mọ́ ní ṣọ́ọ̀ṣì á lọ sódò tá a ti fún lákàrà tá a fún lẹ́yẹ bí a ṣe fún yìí tá a fún léṣo á lọ bù ú á ní òun fẹ́ lọ á ní kán lọ wẹ̀wẹ̀ odò ṣé òun ló ń bọ odò yẹn àwa tá à ń fódò ló ń jẹ ni tí gbogbo ayé á mọ̀ àwọn lọ ń jí odò lò wọn fẹ́ káyé mọ̀ wọn láwọn fẹ́ lo nǹkan dúdú o ṣùgbọ́n ta ló ń fódò ló ń jẹ bẹ́yìn ó kírun tí ò bá sálùwàlá irọ́ ni tó bá sáré lọ bomi nínú odò tá a ti fún lóúnjẹ àwa oníṣẹ̀ṣe nìkan ni ojú kì í tì pé n ta gbé lọ́wọ́ òjò kì í sì pa wá ká sọ pé ilé mùsùlùmí ló kàn àti ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n òjò á pa oníṣọ́ọ̀ṣì á pa mùsùlùmí á wá sílé oníṣẹ̀ṣe. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó hàn tú tí ò ní fi gàrí tíra sí kò sẹ́ni tí ò ní ṣètò ní ṣọ́ọ̀ṣì ìjọ wo lóníṣẹ̀ṣe ti délé ní mùsùlùmí pé kó fóun létò ìjọ lóníṣẹ̀ṣe lọ sọ́dọ̀ mùsùlùmí pé kó dákun kó fóun náà tú àwọn ló máa hàn tú torédè lédè ni tí wọ́n fi gàrí tíra tiwa sí yanrìn tiwa bí ìrànà tiwa ewé sáré pépé tiwa ni wọ́n lò nítorí náà let us preserve the past of it ẹ jẹ́ ká tọ́jú nǹkan àná pamọ́ fọ́jọ́ ọ̀la kórílẹ̀-èdè wa lè dúró. ẹ ṣeun ẹ kú ohun látàárọ̀ bàbá ohun náà ò ní bàjẹ́ oyè tí ẹ jẹ náà ẹ jẹ pẹ́. Àṣà Yorùbá TV ètò tó gbàṣà Yorùbá lárugẹ.